ẹlòmíràn ọjọ́ tó bá ti ṣe wedding ọjọ́ náà ni gbogbo iṣẹ́ wọn máa ń dàrú. Ẹlòmíràn á ní láárí ìyàwó yẹn á lówó ọkọ arẹ wọn á ní ṣe ló ń lo ìràwọ̀ ẹ̀. Ogun àìfojúrí yìí àwọn kan nínú ogun yìí ń gbé inú ẹ̀jẹ̀ ènìyàn. Ogun àìfojúrí àfiṣe ẹ̀ náà wà. Àwọn ẹni tí ayé máa ń tẹ̀lé tí wọ́n jẹ́ kọ́ débi tán lọ ìlú ọba lọ́nà tẹ́ wò yẹn ogun mìíràn wà kì í jẹ́ kí ẹlòmíràn gba físà. Á mú gbogbo nǹkan tó yẹ kó tẹ̀ lọ́wọ́ ogun yẹn á borí ẹ̀. Ẹlòmíràn ogun ni ó wà lára àwọn kan wọ́n á ti dá time pé lágbájá yìí o nígbà báyìí nínú ọdún kó máa jẹ gbèsè. Whatever iṣẹ́ tó bá wù kó máa ṣe gbèsè yẹn lá máa jẹ. Ogun àìfojúrí ló ń jẹ bẹ́ẹ̀. Ogun àìfojúrí ọmọ ẹlòmíì ibi owó ló dúró síde ọ̀rọ̀ mi ò yé ẹ. Mo ń gbọ́ yín bàbá. Ogun àìfojúrí ọmọ ẹlòmíì ó dúró síbi ìyàwó de bó fẹ́ 50 kò ní dúró. Ìmíràn ó dúró síbi ọkọ dé bó fẹ́ ọkọ 30 kò sí èyí tá a bá dalẹ̀. Ìmíràn ó dúró síbi àìsàkójọ bó pa gbogbo bílíọ̀nù kò sóhun tá a fi ṣe. Ogun àìfojúrí tó bá ki mọ́tò mọ́lẹ̀ tó bá ń bá mọ́tò jà onímọ́tò á máa náwó sí ni. Kéèyàn wà báyìí kó kàn máa ṣiṣẹ́ ṣá kó máa sí owó kàkà tó bá yẹ kó dá nǹkan ṣe kó máa ná sí gbèsè tàbí kó máa jẹ gbèsè láì nídìí tàbí kó lówà ẹ̀ kàn máa ní problem kó máa ní ìṣòro lérí ìṣòro ṣá. Pé mo sì ń gbìyànjú o. Mo dẹ̀ ń gbìyànjú o. Kí ló lè fà á? Kí ló lè fà á? Ìmíràn wà èèyàn lè bá tiẹ̀ pàdé nípa ìbálòpọ̀ tí ò bá kíyèsára. Ìbálòpọ̀ takọtabo ìbálòpọ̀ ká máa bá obìnrin lò pọ̀ nígbà míì. Kí ìṣètòjú àlá. Rárá o ogun ń bẹ lára ẹlòmíì tó bá ti dàyà dé àyà ẹ̀ wọ́n ti pín lára ogun ẹ̀ nìyẹn. Oríṣiríṣi ogun ló wà ogun àìfojúrí ló lórí wọn. Bàbá. Àwọn ogun àìfojúrí wọ̀nyí kí ló fà á àti ọ̀nà wo la ó gbé gbà tí a pè ní ọ̀nà àbáyọ gbogbo ẹ̀ la ó sọ fún wọn. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ jákèjádò àgbáláyé ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta akíwa wípé àtúnkàbọ̀ sórí ètò Òjó Awógbèmí Kábíyèsí TV. Bàbá ti wà níkàlẹ̀ lónìí a sì lóhun tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò fún ẹ̀yin èèyàn tó jẹ́ pé ẹ mọ̀ sábà sọ pé àwọn fọ́nrán fídíò wa kò tó nǹkan rí wò tán ìdí abá ni pé ẹ ò farabalẹ̀ ni ẹ máa gbìyànjú láti mọ wo gbogbo fọ́nrán fídíò wa láti bẹ̀rẹ̀ dópin. Kódà ọ̀pọ̀ ọ̀rọ̀ wà tí bàbá máa ń sọ bàbá máa ń dárúkọ nọ́mbà wọ́n dárúkọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó lè jẹ́ pé níparí fídíò ló wà ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀rọ bá ti wo ìbẹ̀rẹ̀ á kú lórí ẹ̀. Ìdí nu tó fi yẹ ká máa wo gbogbo rẹ̀ látòkè dé sàlẹ̀. Ẹ lọ sórí YouTube wa Òjó Awógbèmí Kábíyèsí TV Òjó Awógbèmí Kábíyèsí TV. Gbogbo àwọn ètò tí bàbá ti ṣe ó wà lórí YouTube wa lẹ́kùnrẹ́rẹ́ ó pọ̀ ńbẹ̀ tí ẹ lè máa wò. Àmì ayé ni o àṣírí inú ayé ni o àṣírí àyànmọ́ ni o ìwọ̀ ẹ̀dá ni o ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi láti lè kọ́gbọ́n. Ṣùgbọ́n a tún ti dé lónìí ó ní tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò. Mo kí wa wípé a tún káàbọ̀ sórí ètò lásìkò yìí. Ohun tí a mọ̀ gbéyẹ̀wò lónìí ó ní tá a pè ní ogun àìfojúrí. Kí lóhun tí wọ́n ń pè lógun àìfojúrí? Ogun àìfojúrí ó pọ̀ oríṣiríṣi. Ìdí abá ni pé ọ̀pọ̀lọpọ̀ ti lọ sílé ìwòsàn lọ káàkiri wọn ní àyín tí ń ṣe wọn ò rí. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbé wọbi tí wọ́n ti ṣàyẹ̀wò fún nílé ìwòsàn dókítà sọ pé kò sí tí a ò rí kankan tí ń ṣe. Irú àwọn kan báyìí ni àwọn sábà ń pè láwọn ogun àìfojúrí ogun tí ń jani tẹ́dà ò rí tó jẹ́ pé a sì ti ń gbìyànjú láti gbà ẹ́ wá gbàdúrà kí ló ṣẹlẹ̀ gan kí ni ìpìlẹ̀ ogun bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jẹ́ ẹni mímọ́ tó súnmọ́ Ọlọ́run tọ́lọ́run bá fún ṣe náà ni wọ́n sábà mọrú àwọn àṣírí wọ̀nyí. Ìyẹn la fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò yìí láòkò yìí á sì kọ́gbọ́n ẹ gbìyànjú kí ẹ bá wa pín torí kí àwọn èèyàn tí wọn ò tètè rí káwọn náà lè jẹ àǹfààní rẹ̀. Ṣùgbọ́n lórí YouTube wa ẹ lọ bẹ̀ gbogbo àwọn ètò tá a ti gbé kalẹ̀ síbẹ̀ ìyẹn lórí ètò yìí tá a ti gbé kalẹ̀ síbẹ̀ tí ó wà lórí Òjó Awógbèmí Kábíyèsí TV ẹ lọ bẹ̀ ẹ rí gbogbo àwọn ètò èyí tí ó wà bẹ̀. Bàbá ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Òjó Awógbèmí orí rẹ ò ní gbàbọ̀dì. Àmín. Mo kí gbogbo àgbáyé mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ẹ̀dá dúníyàn. A wá sínú móhùnmáwòrán yìí ní pé kí ẹ lè kọ́gbọ́n
àwa ò gbọ́n ṣùgbọ́n Ọlọ́run ló ń darí wa. bẹ́ẹ̀ ni bàbá. a sì ti wá láti fi àwọn àṣírí díẹ̀ hàn yín. ẹ kúkú mọ̀ pé àṣírí láyé. bẹ́ẹ̀ ni. lórúkọ ohun tí à ń bá bọ̀. bẹ́ẹ̀ ni. àwọn ẹ̀ka rẹ̀ lóríṣiríṣi la ti sọ fún yín. bàbá Awógbèmí. ogun àìfojúrí. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń béèrè wípé ǹjẹ́ àwọn ogun kan wà tó jẹ́ pé èèyàn lè má fojú rí kó sì mọ jà èèyàn. ogun àìrí àìfojúrí ló pọ̀ jù. ènìyàn tó ń ṣiṣẹ́ tí ò rówó raṣọ ogun kan nìyẹn. ènìyàn tó sùn tó ń jẹ oúnjẹ lóríṣiríṣi tàbí tó sùn tí ò mọbi tó ń wà lójú àlá ogun kan nìyẹn. ènìyàn tó dàbẹ́ ni pé ó sick tí ò sẹ́nì kankan tó ti lo gbogbo oògùn tára rẹ̀ ò yá ogun kan nìyẹn. ogun àìfojúrí inú afẹ́fẹ́ nílé wọn. ogun tó bá ń bẹ nínú afẹ́fẹ́ a kì í fojú rí. kí ló fà á àti ọ̀nà wo la ó gbé gbà? Ọlọ́run má jẹ́ arógun àìfojúrí. àmín. nígbà tí ènìyàn bá jí lówùúrọ̀ kùtù tó ní mo fẹ́ lọ síbi iṣẹ́ mi ṣùgbọ́n tó dójú ọ̀nà tó lọ lásídẹ́ǹtì ogun kan nìyẹn. tàbí kí ènìyàn wà kó wọlé ọkọ kó ṣe kó má sọmọ ogun kan nìyẹn. tàbí kí ènìyàn wà kó dàbẹ́ ni pé gbogbo tó bá dọ́wọ́lé tó bá kù díẹ̀ kó bọ́ sí á tún dàrú ogun kan nìyẹn. tàbí kí ènìyàn máa ṣàánú fáwọn ènìyàn kó jẹ́ pé ibi náà máa fi san fún ogun kan nìyẹn. àwọn ẹ̀mí kan ló jẹ́ odindi tó ń dààmú ẹ̀dá adúníyàn. àwọn ni wọ́n gbéra wọn sínú afẹ́fẹ́ tí wọ́n wá joyè wípé àwa ò ní gbà kó o ṣe báyìí. ìyẹn là ń pè ní ogun inú afẹ́fẹ́. ogun afẹ́fẹ́ ìkejì ogun àìrí yẹn gangan tí a sọ̀rọ̀ lé lórí yìí ogun àìfojúrí. ìyẹn gan là ń pè ní ogun tí a kò rí tó ń jani. ibo ni wọ́n ń gbé a ò rí ṣùgbọ́n a kàn ń gbọ́ pé kíní kan ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tá a rí nǹkan yẹn. àwọn bíi kéèyàn wà báyìí kó kàn máa ṣiṣẹ́ ṣá kó máa sí owó kàkà tó bá yẹ kó dá nǹkan ṣe kó máa ná sí gbèsè tàbí kó máa jẹ gbèsè láì nídìí tàbí kó lówà ẹ̀ kàn máa ní problem kó máa ní ìṣòro lérí ìṣòro ṣá. pé mo sì ń gbìyànjú o. mo dẹ̀ ń gbìyànjú o. kí ló lè fà á. kí ló lè fà á. ogun àìfojúrí inú afẹ́fẹ́ náà ń gbé. báwo ló ṣe jẹ́ ẹ̀dá wo ni wọ́n ibo ni wọ́n wà kí ló fà á. bàbá ẹja wò. ìyẹn ni a fẹ́ gbé yẹ̀wò. ṣùgbọ́n wọ́n sáré kọrin kan gẹ́gẹ́ bí ṣe wa. wọ́n kọrin báyìí pé ogun láyé èyí jẹ́ o ẹ̀yin ọmọ ènìyàn. ilé ayé ìṣòro gbé ọ̀run ò ṣe bínú lọ kí ni kí a ṣe o ènìyàn. ogun láyé èyí jẹ́ o ẹ̀yin ọmọ ènìyàn. ogun ni àìfojúrí ni ó ní mo kówó mi jọ ṣùgbọ́n ohun tí mo fowó ṣe kò yé mi. àwọn ogun ìdílé wa tó dàbẹ́ ni wípé ó ti ń bá wa ń bọ̀ láti inú ẹ̀jẹ̀ tí ẹ gbọ́ Òjó Awógbèmí. ogun àìfojúrí kò ní bá ẹjà. àmín. wọ́n ní bí mo ti ń lọ ní ìgboro a ní ojú mi dẹ̀ ṣe fi á dẹ̀ ṣubú á dẹ̀ ní stroke ogun àìfojúrí. ẹlòmíràn a ṣiṣẹ́ kàkà tó yẹ kó dá nǹkan ṣe a máa jẹ gbèsè ogun àìfojúrí. ẹlòmíràn a wọlé ọkọ a wọ́mọ kàkà tó yẹ kó bímọ a máa bí ní ojú àlá ogun àìfojúrí. ìyẹn ni pé èèyàn àtún máa bímọ lójú àlá. àwọn kan bímọ lójú oorun ẹlòmíràn ti bí tó 8 lójú oorun ṣùgbọ́n lórí òkè ìpẹ̀ kò rẹ́yọ kan. ogun àìfojúrí kéèyàn sùn jẹ́jẹ́ tiẹ̀ kẹ́nìkan kan dé kó kàn wá máa bá ìlò pọ̀ lásán ò dẹ̀ mọ́ ẹni àwọ̀ ló lè gbé wọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan á wá dàrú nígbà tí èèyàn bá jí sáyé. ogun àìfojúrí kéèyàn bọ́ nínú nǹkan kó tún rógun àjálù míì ogun àìfojúrí. tàbí kí ènìyàn máa ṣọdọọdún lá máa rí wàhálà kan ṣáá kọ̀ọ̀kan ẹ̀ má balẹ̀ ogun àìfojúrí. ìyẹn wàhálà yẹn ó mọ yípo. a máa yípo ọdún. ẹlòmíràn ogun mìíràn ó ti bá dámẹ̀jẹ̀mú oṣù nínú ọdọọdún ó lè ṣe July la máa rí nǹkan kan tá máa ṣẹlẹ̀ sí. a ti wá mástà ọ̀rọ̀ yẹn pé July tó tún bọ̀ iṣẹ́ màá lè sùn báyìí. àwọn kan ti wà tó yẹ pé ogun wọn ti ní ọjọ́ ó ti ní date pé ní oṣooṣù karùn-ún ọdún báyìí ló máa ń ṣẹlẹ̀. àwọn kan ti mọ̀ wípé ọdún yìí báyìí ṣé September yìí ṣé màá tún lè wà òkè báyìí. ogun àìfojúrí
ìgbà mìíràn tó bá ti dọ́wọ́ ọmọ ẹlòmíì ogun àìfojúrí á kó àìsàn bá a máa ná owó yẹn sí. àwọn ogun àìfojúrí wọ̀nyí kí ló fà á àti ọ̀nà wo la ó gbé gbà tí a pè ní ọ̀nà àbáyọ gbogbo ẹ̀ la ó sọ fún wọn. ẹ̀mí mọ́ ló ń darí wa kì í ṣe ènìyàn. ó ní èmi ni olúwa orúkọ mi ò yí padà. ogun àìfojúrí yẹn òun náà ni ìwé Éfésù sọ nínú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 12 ó ní kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara là ń bá ja ìjàkadì bí kò ṣe pé àwọn alágbára ibi òkùnkùn ayé yìí tó tó rẹ̀ Olódùmarè. ẹ mọ̀ pé inú afẹ́fẹ́ ohun gbogbo tí ń bẹ láyé inú afẹ́fẹ́ ló máa ń gbà nínú ohun gbogbo tí Ọlọ́run dá afẹ́fẹ́ nìkan ló máa ń gbà bọ̀dẹ̀ omi kì í gbà bọ̀dẹ̀ ṣọ́ọ̀rọ̀ mi yọ omi kì í ṣe kíni kì í gbà bọ̀dẹ̀ tí a bá fẹ́ ṣe ni níbi afẹ́fẹ́ láwòrán bí ènìyàn bẹ nílùú ọba tá a fẹ́ perí rẹ̀ pa nílùú Áfíríkà inú afẹ́fẹ́ náà ni ọ̀rọ̀ náà gbà débẹ̀ bó dẹ̀ ṣe rere náà la fẹ́ sọ inú afẹ́fẹ́ yìí náà ni àìmọye ẹni tó jòkó síwájú ilé rẹ̀ tí afẹ́fẹ́ ayé fẹ́ tó wọnú aṣọ ẹ̀ tó sọ́ di paralyze tó dẹ̀ rọ lọ́wọ́ àtẹsẹ̀ ogun àìrí tó bá ń ja ènìyàn àwa sọ aládùúrà dèké àwa sọ ẹni tó ń sin Ọlọ́run di pé kí ló ṣe mí aláìmọ̀ ṣe mọ́ àwa dàbẹ̀ pé kò mọ̀ ọ́ ṣe ogun àìrí wọ̀nyí wọ́n máa ń sá pamọ́ síbi kọ́lọ́fín ayé wọ́n máa ń sá pamọ́ sí ojú oorun wọ́n dẹ̀ máa ń sá pamọ́ sínú ìdílé èèyàn wọ́n dẹ̀ máa ń sá pamọ́ sínú afẹ́fẹ́ èyí tó lágbára jù nínú ogun àìfojúrí tá à ń sọ yìí òun ni ogun tá a jogún bá ní ìdílé ọmọ ènìyàn. ogun tá a jogún bá. ogun tá a jogún bá àjogúnbá ogun. ní ìdílé ọmọ ènìyàn. ní ìdílé ọmọ ènìyàn. wọ́n ní ìdílé yìí o bí a ti ń ga àwọn kan ti wà tó yẹ pé ogun yẹn ti wà nílé wọn àkọ́bí ilé wọn ò kí máa ń lówó àwọn ogun àìfojúrí yìí pọ̀ débi pé tó bá ja ènìyàn bó gba àwẹ̀ dọ̀la àwẹ̀ náà ò ní àdàbẹ̀ pé kò gbàwẹ̀ adití ogun là ń pè é. bóyá òun ni ó ṣe máa ń ṣẹlẹ̀ wípé àwọn kan aláwọn ti ń gbàdúrà àwọn kan aláwọn ń lọ sórí òkè síbẹ̀síbẹ̀ àwọn ọ̀rọ̀ àbáyọ yẹn. wọn ò rọ̀nà àbáyọ. ṣé ogun àfojúrí yẹn náà ló wà bẹ́ẹ̀. ogun àìfojúrí yẹn náà ni ẹ mọ̀ pé èèyàn lè wà nínú ogun yẹn fógún ọdún kó má rí ìyípadà ohun tí a kàn lè ṣe la máa sọ tó bá tó àkókò ń sìn èèyàn lè alọ́ máa jẹ́ kí ogun yẹn dàbí stamp tí a lẹ̀ mọ́ ìwé ni tó bá fọṣẹ ayé wẹ̀ kò lè parẹ́ ogun àìfojúrí tá à ń sọ yìí òun ló máa ń dé bá àwọn ènìyàn tó bá ga tó lówó akànlọ́lẹ̀ wì awarek ogun àìfojúrí kan nìyẹn olówó àná olówó awádò olówó àná ẹni tó ti ń dáa fún nígbà kan awádàrú mọ́ ó ṣàdédé rí i pé nǹkan ò lọ déédéé mọ́. ogun àìfojúrí ni ọ̀nà táwọn ogun yìí dẹ̀ ń gbà tó fi ń bá ẹ̀dá adúníyàn jà ó pọ̀ ìmíràn wà èèyàn lè bá tiẹ̀ pàdé nípa ìbálòpọ̀ tí ò bá kíyèsára ìbálòpọ̀ takọtabo ìbálòpọ̀ ká máa bá obìnrin lò pọ̀ nígbà míì kí ìṣètòjú àlá rárá o ogun ń bẹ lára ẹlòmíì tó bá ti dàyà dé àyà ẹ̀ wọ́n ti pín lára ogun ẹ̀ nìyẹn oríṣiríṣi ogun ló wà ogun àìfojúrí ló lórí wọn. bàbá àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní nítorí ilé mú kọkùnrin àti obìnrin kí wọ́n jọ lájọṣepọ̀ wọ́n dàpọ̀ wọ́n ní ogun tó wà lára èyí obìnrin yóò dàpọ̀ mọ́ tọkùnrin. oníkálukú ló ń ru ogun tiẹ̀ kì í bí búrẹ́dì bàrígà. èyí tó wà lára tọkùnrin yóò dàpọ̀ mọ́ tóbìnrin kí ló fà á. ohun tó fà á ni wípé ẹ mọ̀ pé tí ènìyàn bá súnmọ́ ènìyàn ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ nìyẹn omi ara sí omi ara ọlọ́run máa jẹ́ àjogún ohun búburú wọn ní tí àgùntàn bá já rìn so ọlọ́run nìkan ló mọ ohun tó dára fún ènìyàn ṣé wọn pọ̀ ọjà òkùnkùn láyé àkúkú mọ ìlú tó dára fún ni àmọ́ iṣẹ́ tó yẹ ká ṣe àmọ́ ìyàwó tó máa jẹ́ tèèyàn a ṣe à ń rọ́ọ̀lù gbogbo ẹ̀ náà ni ṣùgbọ́n gbà tá a bá dénú rẹ̀ tán la tó máa mọ ohun tó ń ṣẹlẹ̀ ogun àìfojúrí yìí tó bá ja ènìyàn wọ́n máa gbé ẹni yẹn kiri wọ́n á ní kí ló ṣe ó lè ní nǹkan rìn lára mi ó lè ní kíní kan ṣẹlẹ̀ ogun àìfojúrí yẹn ó ní ìtumọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ kì í ṣe gbogbo ènìyàn ìtumọ̀ ogun àìfojúrí ni pé ọ̀pọ̀lọpọ̀ ogun àìfojúrí mẹ́ta ló pín sí
àwọn kan wà ó jẹ́ bí a lè pè ní ẹ̀gún ìdílé àjogúnbá wípé ní ìdílé ìwà yìí o gbogbo ohunkóhun tó bá ti pé ọmọ ọdún báyìí nǹkan báyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọ. Ogun àfojúrí ó máa ń fọ́ ènìyàn lójú, ẹlòmíràn á fọ́jú á kàn rí pé ojú òun fọ́ láìsún tó ṣe. Ogun àìfojúrí ó tún yàtọ̀ sí ogun àìmọ̀dí. Ogun àìfojúrí leléyìí tó yẹ pé wọ́n ní nǹkan bí ọdún 3 sẹ́yìn ó dẹ̀ kọ́lé o ṣùgbọ́n ó gbé ilé náà tà. Ọ̀rọ̀ mi yẹ. Ó kọ́lé ó sì gbé ilé náà tà. Kí ló lè ṣẹlẹ̀? Ogun àìfojúrí ni. Ìyẹn ni pé ogun kan ń jà. Ogun kan ń jà. Tí ò sì mọ̀. Ogun máa ní láárí. Ogun máa ga. Ogun máa lọ́kọ. Ogun máa láyà. Ogun máa lówó. Ìlú ọba lásán tẹ́ wò yẹn. Ogun mìíràn wà kì í jẹ́ kí ẹlòmíràn gba físà. Á mú gbogbo nǹkan tó yẹ kó tẹ̀ lọ́wọ́, ogun yẹn á borí ẹ̀. Ẹlòmíràn ogun ni àwọn tó ń ṣe rere tó dàbẹ́ ni pé wọ́n ní láárí lójú ara wọn tàbí tí wọ́n wà òkè. Kò sẹ́ni tó wà òkè, kò sẹ́ni tó wà tí ológun kan tó ń jà á. Bó olówó bó di bílíọ̀nìà, ogun kan gbọ́dọ̀ máa bá ẹ fíra. Ṣùgbọ́n ogun àìfojúrí yìí ohun kan ṣoṣo ló ràn tó bá ti ń ja ẹ̀dá ènìyàn. Ìkíní. Ẹ fẹ́ sọ̀nà àbáyọ nu. Ọ̀nà àbáyọ nìyẹn. Bàbá ẹ tẹ̀ wájú. Bẹ́ẹ̀ nìyẹn kó máa ṣe mímọ́, kó ṣọ́ra fẹ́ṣẹ̀. Torí tí igi ò bá lójú èèrà kì í wọ̀. Ogun àìfojúrí nígbà tí ènìyàn bá lóyún a máa ṣe operation. Ẹlòmíràn iṣẹ́ abẹ ló fi ń gbọ́mọ jáde nínú wọn. Ẹlòmíràn ọjọ́ tó bá ti ṣe wedding ọjọ́ náà ni gbogbo iṣẹ́ wọn máa ń dàrú. Ẹlòmíràn á ní láárí ìyàwó yẹn á lówó ọkọ arẹ́k wọ́n á ní ṣe ló ń lo ìràwọ̀ ẹ̀. Ogun àìfojúrí yìí àwọn kan nínú ogun yìí ń gbé inú ẹ̀jẹ̀ ènìyàn. Abínimọ́ ogun àìfojúrí àfiṣe ẹ̀ náà wà. Àwọn ẹni tí ayé máa ń tẹ̀lé tí wọ́n jẹ́ kó débi tó ń lọ tá ń pè ní monitoring spirit, ogun aláyànlé tàbí tó dénú ilé kan kó má mọ̀ wọ́n rí. Ogun yẹn agbẹ́ nìkan wọ̀ fún ẹ awáṣọ̀tá ẹ. Bó ṣe bí iṣẹ́ ló dé ogun yẹn á ti wọnú ẹnìkan àwa máa ṣalátakò láì mọ̀ rí. Ogun àìfojúrí wọ̀nyí kò ní ẹ̀rọ kò lóògùn. Abẹ́rẹ́ dókítà wòrán àwẹ̀ tí a dẹ̀ ń gbà tá a fi ń ṣẹ́gun fún ara wa wọ̀nyí àwẹ̀ olódodo nìkan ló lè gbà. Torí ogun tó bá bẹ nínú ẹ̀jẹ̀ kinní kan ló ràn án. À ń pè ní ìbẹ̀rù Ọlọ́run kéèyàn dẹ̀ máa ṣe mímọ́. Torí ogun àìfojúrí ó wà lára àwọn kan wọ́n á ti dá time pé lágbájá yìí o nígbà báyìí nínú ọdún kó máa jẹ gbèsè. Whatever iṣẹ́ tó bá wù kó máa ṣe gbèsè yẹn la máa jẹ. Ogun àìfojúrí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ogun àìfojúrí. Nígbà míì wọ́n tún lè sọ pé lágbájá yìí o bó ṣe wà yẹn o ní oṣù kẹfà ọdún kó máa sick. Gbogbo owó tó bá pa láti January kó máa ná lórí ara ẹ̀. Ogun àìfojúrí. Ogun àìfojúrí. Tí a gbé ní àjogúnbá nínú ìran ẹlòmíì ló wà. Àwọn kan wà ọ̀tá ló ṣe yẹn. Kò sí ogun kan tó wá tí ò nídìí. Ogun àìfojúrí ó bá Námánì jà ọpẹ́lọpẹ́ Èlíṣà. Nínú ìwé àwọn ọba kejì orí 5 ẹsẹ̀ ìkíní ogun àìfojúrí ó lágbára díẹ̀ torí tó bá ń ja ènìyàn wá dàbí tí ò mọ̀ ọ́ ṣe. Ẹni tí ò mọ̀ ṣe mọ́. Àwa ogun tó sọ ní dáláì mọ̀ ọ́ ṣe ìyẹn là ń pè ní adití ogun. Adití ogun. Kò gbàdúrà kò gbọ́ràn kò gbàdúrà ẹni dáhùn. So ogun àìfojúrí yìí tó bá ja ọba ìlú àwọn ará ìlú rẹ̀ á máa ṣàánú fún ni. Torí ogun náà kò sóhun tí ò lè ṣe. Ogun àìfojúrí ló ń ja ọmọ ẹlòmíì tó ń lọ sọ́sítà. Àwọn dókítà wa sọ pé ó ní diabetes. Ìmíràn wá ló ní stroke oríṣiríṣi tí ogun àìfojúrí yìí inú afẹ́fẹ́ nílé wọn. Tó bá dẹ̀ ti ń tẹ̀lé ènìyàn ọ̀nà àbáyọ ẹni yẹn àdúrà nìkan ló ràn án. Ẹni tó bá dẹ̀ fẹ́ kí àdúrà kó ṣẹ́ ogun fóun á pa ẹ̀ṣẹ̀ tì á mọ ìwọ̀ ara ẹ̀. Torí tí èèyàn bá ti ṣe mímọ́ àwọn áńgẹ́lì ọ̀run á máa tẹ̀lé. Torí bẹ́ẹ̀ sọ pé ó láńgẹ́lì mi ó wà pẹ̀lú àwọn tó bẹ̀rù Ọlọ́run. Ó ní ẹnikẹ́ni tó bá ti bẹ̀rù Ọlọ́run áńgẹ́lì Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀.
olùṣọ́ tá máa ṣọ́ kò ní gbàyè sílẹ̀ kí ogun olùṣọ́ òkùnkùn kan kó ba ayé ẹ̀ jẹ́. tó tó rẹ̀ lódùmarè. torí ogun àìfojúrí kò sí ẹni tí ò lè jà. Ogun àìfojúrí. mo ní mo fẹ́ béèrè náà. kò sẹ́ni tí ò lè jà o. àmọ́ jà ọmọdé. ó lè jà pásítọ̀ ó jà ọmọdé ó jọba kò sẹ́ni tí ò lè jà because ẹnikẹ́ni tá bá ti bínú obìnrin ó gbọ́dọ̀ jà ogun. ẹnikẹ́ni tá bá bínú obìnrin ẹnikẹ́ni tá bá bínú obìnrin gbọ́dọ̀ jà ogun. inú ogun náà bí sí. ilẹ̀ tí ẹ̀ ń tẹ̀ ogun ni kò dẹ̀ sí ẹ̀dá adúníyàn kan tó wá sáyé tí ò lógun ṣùgbọ́n ogun wọ̀nyí ó yàtọ̀ síra wọn. ogun àìfojúrí ọmọ ẹlòmíì ibi owó ló dúró síde. ọ̀rọ̀ mi ò yé ẹ. mo ń gbọ́ yín bàbá. ogun àìfojúrí ọmọ ẹlòmíì ó dúró síbi ìyàwó de bó fẹ́ 50 kò ní dúró ìmíràn ó dúró síbi ọkọ de bó fẹ́ ọkọ 30 kò sí èyí tá a bá dalẹ̀ ìmíràn ó dúró síbi àìsàkójọ bó pa gbogbo bílíọ̀nù kò sóhun tá a fi ṣe. ogun àìfojúrí tó bá ki mọ́tò mọ́lẹ̀ tó bá bá mọ́tò jà onímọ́tò á máa náwó sí ni bó orí ṣe ń dun mọ́tò lẹ́sẹ̀ á máa dùn. ogun wọ̀nyí inú afẹ́fẹ́ nílé wọn bíbélì sọ pé ó rí láti kọ́ ṣe ọlọ́run dàrún àti ayé wà ní júùjù nínú Genesis 1:1 ẹ̀rí pé ilé ayé tá a wà yìí kò sóhun tó ṣẹlẹ̀ ń bẹ̀ tọ́lọ́run ò mọ̀ ń pa ẹ̀. èṣù tí ẹ rí yẹn ó lágbára ó fẹ́ gba àwọn ọmọ ọlọ́run kúrò lọ́wọ́ ọlọ́run ó wá lo irinṣẹ́ 3 láti gba ọmọ ọlọ́run kúrò lọ́wọ́ ọlọ́run. ìkíní ó ń lo owó a ní ṣèbí tó bá ṣáà ti rówó á gbàgbé ọlọ́run ẹ̀. ìkejì ó ń lo agbára àti ipò. ìkẹta ó lè lo obìnrin. owó agbára àti ipò tẹ mọ obìnrin pẹ̀lú ó lè lò láti fi gbéyàn kúrò lọ́mọ ẹ̀. Sàtánì lè lò nìyẹn. èṣù lọ́mọ ọlọ́run náà lọ́mọ kò sóhun tí ọlọ́run ní tí èṣù ò ní ṣùgbọ́n ẹyọ kan ní èṣù ò ní kò ní ìgbẹ̀yìn. so ogun àìfojúrí yìí ó ń ja ènìyàn débi pé tán bá ní àdúrà yá ní èyí tí mo ti ń gbà kí ni mo rí nídìí ẹ̀. àwa sọ̀rọ̀ ìtinú. òun ti lọ sókè báyìí òun ti lọ sódò báyìí. a ní kí ló ń fẹ́ ṣe nítorí bó ó ti gbàwẹ̀ ó ti ṣe oríṣiríṣi ṣùgbọ́n ogun àìfojúrí yìí tí ò bá jáde ní ayé ọmọ ènìyàn kò ní rèsì àdúrà. ẹni tó bá dẹ̀ ń yọ̀ tínú ẹ̀ ń dùn tó rówó tàbí tó dá nǹkan ṣe ìyẹn omi ní pé ó ti free torí ayé tí a wà yìí ogun ni ṣùgbọ́n olúwa ní èmi ni mo dá yín ó ní mo fi ìrọ̀rùn àti àṣẹ mi fún yín ohun tí ẹ bá ti ń pàṣẹ mi mọ́ tí ẹ sì ń gbọ́ tèmi ọlọ́run ó ní ogun tó bá ń jà yín màá máa bá yín ṣe torí ẹlòmíràn ẹ̀ṣẹ̀ tó ń dá àti àìmọ̀ ìwọ ẹ̀ ó ti jẹ́ kí àwọn áńgẹ́lì òde ọ̀run tó ń ṣọ́ kó sún sẹ́yìn tẹ́lẹ̀ dá ẹni bá ti sún sẹ́yìn fún èèyàn ogun àìfojúrí ajá ni. tẹ́lẹ̀ dá èèyàn bá sún sẹ́yìn tó bá ti sún sẹ́yìn ogun àìfojúrí ajá ẹni tó bá bẹ̀ tí ẹni tó bá ti tí ò bẹ̀rù ọlọ́run tó ń dá ẹ̀ṣẹ̀ áńgẹ́lì kì í tẹ̀lé ẹlẹ́dàá gan kì í tẹ̀lé ẹlẹ́dàá sún sẹ́yìn á fún ní gap ẹni tẹ́lẹ̀dàá ẹ̀ bá ti sún sẹ́yìn fún ọwọ́ ayé gbọ́dọ̀ ká bí inú àwa ẹ̀dá adúníyàn bó ṣe ń dùn síra wa bẹ́ẹ̀ náà nínú ẹlẹ́dàá ṣe ń dùn síra wọn. ogun àìfojúrí òun ló ja Èlíjà Olúwa ní tó bá débi omi Jọ́dánì ó ní kó gbọ́ agbádá rẹ kó lù ú mọ́ omi ogun àìfojúrí ni ó ní èmi ni Olúwa orúkọ mi ò yí padà ẹlòmíràn a máa bí ọmọ a máa kú ogun àìfojúrí ni ẹlòmíràn bó ṣe òun nìkan ló wà ní gbogbo àgbáyé ogun náà máa gbé ti ṣá kò sóhun tó dọ́wọ́lé ìlara á dìde ogun àìfojúrí ni kò síbi tó bá lọ ogun yá máa tẹ̀lé ogun tó máa gbé olóore ẹni tó kẹ̀yìn rẹ̀ sí ni ogun àìfojúrí amú olóore á kẹ̀yìn ẹ̀ sí ọ. ó dára bàbá àwọn ogun àìfojúrí yìí kí wàá lè téèyàn ó ṣe sí lọ́rọ̀ kan kó tó di pé á kú làbala yìí bọ́ sómi. ogun àìfojúrí ohun méjìlá lè ṣe ìkíní ká máa sin ọlọ́run déédéé ká máa sin ní mímọ́ ni o kì í ṣe àmúlùmálà ọlọ́run sísìn o pẹ̀lú ọkàn kan ìkejì ká máa ṣàánú torí àwọn màláìkà àwọn áńgẹ́lì kan wà tá a bá ń ṣàánú wọ́n máa bá ní ṣe ogun
bẹ́ẹ̀ ni torí àwa ò lágbára lórí ara wa a kàn ń pariwo ni kò sẹ́ni tó gbọ́n ọlọ́run nìkan ló gbọ́n ogun àìrí àwẹ̀ àtàdúrà ìkejì ká bẹ̀rù ọlọ́run ìkẹta ká máa ṣàánú. tọ ó dà bàbá ẹ bá mi dárúkọ ẹ bá mi pe nọ́mbà yín bí ẹ bá lè fún àwọn èèyàn tí wọ́n ń wò wá báyìí bí àǹfààní torí àwọn òkè àìmọye gbà ni àwọn èèyàn máa ń pè wá bàbá làwọn fẹ́ bá sọ̀rọ̀ àti ẹ̀rẹ́ ni tó ti pè mí gan tó ní pé dáàdì àdè máa ń sọ nọ́mbà wa wọn farabalẹ̀ ni àwọn kan tiẹ̀ ń pè wá pé dáàdì ẹ dákun ẹ gbàdúrà fún mi mo ní èmi ẹ ṣe wòlíì bàbá ń bẹ lákùrẹ́ bàbá àṣírí láyé ni bàbá wà pé bàbá mi ayé àṣírí ayé bàbá prophet Samuel Ogunṣakin kákùrẹ́ olóyè mẹ́kùn náà wà tàbí o dé ìjọka ní Sunday bus stop àkùrẹ́ pé wọ́n bá yín pé èmi kọ́ ni ó gbàdúrà èmi ẹ ṣe ẹ̀wọ̀n ṣe wòlíì ṣùgbọ́n ọmọ wòlíì ni ẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ẹ bá mi pè nọ́mbà orúkọ tèmi ni wòlíì Samuel Adéyẹmí Ògúnṣakin tí ẹ ti máa ń gbòòrò rẹ̀ látọjọ́ yìí pẹ̀lú Òjó Awógbèmí bàbá àṣírí láyé WhatsApp nọ́mbà wa 081 61 26 1567 lẹ́ẹ̀kan sí WhatsApp nọ́mbà 081 61 26 1567 nọ́mbà wa kejì 080 33 52 6522 tí ẹ bá fẹ́ pè wá ẹ lè máa text message sínú WhatsApp a máa fún yín lésì direct call yẹn a máa ń bí sí nígbà míì ìmọ̀ tó bá ẹ máa kọ ohun tí ẹ bá fẹ́ sínú message bí voice message like that a máa dá yín lóhùn ẹ má bínú gbogbo àwọn tẹ́ ẹ bá ń pè wá tàbá ráàyè gbé iṣẹ́ Olúwa pọ̀ ni o ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ lágbára Jésù Òjó Awógbèmí ò ní ṣe lẹ̀tẹ̀ ayé ò ní rí ẹ mú ètò yìí tó dọ́wọ́ lé yìí ayọ̀ rẹ á pọ̀ sí o kí yín ẹ ṣeun bàbá ẹ kú àdúrà. àdúpẹ́ ẹ ṣeun púpọ̀ bàbá nọ́mbà wọn ni ẹ ti gbọ́n tí wọ́n ti sọ fún yín ẹ gbìyànjú kẹ́ pè wọ́n àwọn náà ó dá yín lóhùn wọ́n ti ṣàlàyé pé orí WhatsApp wọn ẹ máa tẹ nọ́mbà yín síbẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tó tèmi tí tòótọ́ ọ̀rẹ́ yín ènìyàn yín olólùfẹ́ yín Òjó Awógbèmí lórúkọ tèmi jẹ́ mo kí wa wípé a kú dédé àkókò yìí lẹ́ẹ̀kan sí i.